a kú dédé àsìkò yìí o, a kú iṣẹ́ àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ yóò dára fún wa láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí etí amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ Sátidé ọjọ́ àbámẹ́ta ọgbọ̀njọ́ nínú oṣù kẹta ọdún 2024. Fúnmi Adélúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá padà dé kí ìròyìn fẹ́lifẹ́li kó wá máa tẹ̀ sí ọwọ́ iwájú. Ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ àná ní orílẹ̀-èdè wa Nàìjíríà Mohammed Buhari ló ní láti run orí òun dé àtẹ́lẹsẹ̀ lòun fi wà lẹ́yìn ààrẹ tuntun tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí Bọla Tinubu. Ó ní bẹ́ẹ̀ sì ni òun tẹríba sábẹ́ ìṣàkóso ààrẹ Bọla Ahmed Tinubu nínú ètò ìṣèjọba rẹ̀. Muhammadu Buhari tó jẹ́ ààrẹ àná èyí tó gbé ọ̀pá àṣẹ ìtukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fún Bọla Tinubu ló sọ̀rọ̀ yìí lánàá tí ṣe ọjọ́ Jímọ̀ nínú ọ̀rọ̀ kan èyí tó gbé jáde fún ìkíni fún ti ayẹyẹ ọjọ́ ìbí ààrẹ Bọla Ahmed Tinubu ẹni ọdún méjìlé ní àádọ́rin lórí èèpẹ̀, eléyìí tí ọ̀kan nínú àwọn alábàáṣiṣẹ́pọ̀ Muhammadu Buhari eyín Garba Shehu tó gbé jáde o láti fi kí Bọla Ahmed Tinubu fún ti ọjọ́ ìbí rẹ̀ èyí tó lé ọdún kan sí lórílẹ̀ alàyè lánàá. Níbẹ̀ ni ààrẹ àná Muhammadu Buhari ti ní àtòun àtomi ara òun o lòun fi tẹríba sábẹ́ ìṣàkóso ààrẹ Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Muhammadu Buhari èyí tó wá gbà ń ládùúrà fún ààrẹ Bọla Ahmed Tinubu wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyè lórí èèpẹ̀ nínú àlàáfíà ara ni o. Ó wá ní orílẹ̀-èdè Nàìjíríà yóò máa lọ síwájú sí o, eku á ké bí eku, ẹyẹ yóò ké bí ẹyẹ, bẹ́ẹ̀ ni ọmọ èèyàn yóò sì fọhùn lọ́bẹ̀ ọmọ èèyàn lásìkò ààrẹ Bọla Tinubu. Tinubu wá ní òun ṣe àmì sí àwọn àdúrà eléyìí tí Muhammadu Buhari tó ṣe fún òun. Lákòótán nínú ọ̀rọ̀ Muhammadu Buhari ó ní òun rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí pátápátá o kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba Bọla Ahmed Tinubu. Ó ló dáhùn lójú wípé ilẹ̀ àṣeyọrí èbúté ògo òun ni ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ń lọ lọ́wọ́ báyìí látọwọ́ ẹni tó ń tukọ̀ náà Bọla Tinubu, gẹ́gẹ́ bí Muhammadu Buhari tí í ṣe ààrẹ àná tó fi ọ̀rọ̀ ìkíni kú oríire àti ọ̀rọ̀ ìwúrí èyí tó fi ránṣẹ́ sí Bọla Tinubu. Pẹ̀lú bí ayẹyẹ àjọ̀dún ṣe wọnú ọdún báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni yóò máa lọ láti ìlú kan sí kan, ìletò sí ìletò, bẹ́ẹ̀ sì ni wọn yóò máa kóra jọ láti ṣe àjọyọ̀ pọ̀pọ̀ ṣìnṣìn ọdún àjíǹde eléyìí tó ń lọ lọ́wọ́ níta báyìí o. Wàyó àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí wípé kí wọ́n fi ọkàn balẹ̀, kí wọ́n má mikàn, kí wọ́n má ṣojo, wípé gbogbo àwọn gbọ̀ngàn ìgbafẹ́ ìta gbangba àti àwọn tó ń bẹ nínú ilé o pátápátá àti àwọn àyè táwọn èèyàn yóò ti máa jọ́sìn ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọn yóò dúró sí wámúwámú o láti rí dájú wípé ààbò tó péye ó wà lórí ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ èyí tó jáde lẹ́nu ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ DSS ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyí ọ̀gbẹ́ni Peter Afunaya èyí tó ní ní báyìí láti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, iléeṣẹ́ ológun, àwọn àjọ NLCDC àti àjọ DSS tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò abẹ́lé kéréje gbogbo wọn pátá ò ní wọ́n ti jọ fi oríkorí fún ìkùlùkù ìsọwọ́sowọ́pọ̀ láti rí pé wọ́n pèsè ààbò tó péye fún àwọn ọmọ Nàìjíríà fún ti pọ̀pọ̀ ṣìnṣìn ọdún àjíǹde èyí tó wà ní ìta báyìí. Lákòótán nínú ọ̀rọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún, wọ́n wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé bá a bá ń dijú àáríran ni o, ká má ṣe fi ayọ̀ fọ̀, bẹ́ẹ̀ ni ká má lọ ibi tí ojú ò tó, ká sì rí dájú pé bí a ti ń kórajọ ṣe àjọyọ̀ ọdún àjíǹde yìí, bákan náà ká máa wà ní ìfura èyí tí wọ́n ní ojúlalá kan fi ń ṣọ́rí o, nítorí wípé àwọn oníṣẹ́ ibi náà ó ṣeé ṣe kí wọ́n darapọ̀ mọ́ àwọn ènìyàn rere láti fẹ́ ṣiṣẹ́ ibi wọn lásìkò tá a wà yìí. Wọ́n wá ní
lásìkò yòówù tí wọ́n bá ti kófìrí àwọn ojú tó jọjú àjèjì tó sì mú ìrìnfura dání kí wọ́n ta àwọn ẹ̀ṣọ́ aláàbò tí bá ń bẹ ní àyíká létí o, kí wọ́n ta olólobó kí wọ́n lè gbé ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ. Ìṣẹ̀lẹ̀ kan èyí tó ṣẹlẹ̀ ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí ní agbègbè ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódè ní ìpínlẹ̀ Ògùn tí í ṣe ìlú Mòwe o, níbi tí àwọn ajínigbé afurasí agbébọn nìkan tí wọ́n ti ya wọ ilé ìjọsìn sẹ̀lẹ̀ kan èyí tí wọ́n ní ó wà lórí iyanrìn ní Mòwe ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódè ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì jí àwọn èèyàn méjì èyí tí wọ́n darapọ̀ mọ́ àwọn èèyàn láti jọ́sìn nílé ìjọsìn ọ̀hún tí wọ́n jí wọn kó lọ. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde ní ọjọ́ Jímọ̀ òwúrọ̀ kùtùkùtù àná fi hàn wípé ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ sẹ̀lẹ̀ ọ̀hún ìránṣẹ́ Ọlọ́run Ọládàpọ̀ Ṣèyífúnmi àtòun àti ọ̀gbẹ́ni kan èyí tí wọ́n pè ní Bọ̀bọ́yè, àwọn méjì wọ̀nyí o ní àwọn agbébọn rìn ni wọ́n jí kó lọ ní alẹ́ ọjọ́bọ̀ Thursday nínú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ èyí tó tẹ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó gbé jáde lánàá o. Ó wá ní òun ní ayọ̀ láti sọ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Ògùn wípé nínú àwọn méjì tí àwọn ajínigbé ọ̀hún jí gbé lọ lójú ìbọn lọ́jọ́bọ̀ Thursday tó kọjá o, ó ní wọ́n ti rí ọ̀kan nínú wọn gbà padà. Ẹni ọ̀hún tí wọ́n gbà padà òun náà ni Ọládàpọ̀ Ṣèyífúnmi èyí tó jẹ́ olùdásílẹ̀ ilé ìjọsìn sẹ̀lẹ̀ ọ̀hún èyí tó wà ní orí iyanrìn ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódè nílùú Mòwe ní ìpínlẹ̀ Ògùn lọ́hùn-ún. Ọmọlọ́lá Òdútọ́lá tẹ̀síwájú o, ó wá ní ẹnìkan yòókù èyí léyìí tó ṣì wà láhàámọ́ o ní àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù ni wọ́n ti ń ṣiṣẹ́ lórí rẹ̀ láti rí dájú pé wọ́n rí ènìyàn ọ̀hún wọ́n rí gbà padà kúrò lákàtà àwọn tó jí wọn gbé o. Wọ́n ní ṣùgbọ́n Olúwaṣèyífúnmi èyí tí wọ́n ti gbà ni wọ́n ti mú lọ padà lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀ láti lọ rèé darapọ̀ mọ́ wọn. Ó wá ní iṣẹ́ ṣì ń lọ lákòótán. Ó ní àwọn ẹnikẹ́ni yòówù tí ọwọ́ pálábá wọn bá ti sége lórí iṣẹ́ ibi tí wọ́n ṣe, ó ní gbogbo wọn pátá o ni wọn yóò fi mú dọ́rin òfin ìjọba. Ẹ̀wẹ̀, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ arákùnrin afurasí oníṣẹ́ ibi kan tí í ṣe ẹni ọdún 24 o tí wọ́n pe orúkọ rẹ̀ ní Gaddafi Bala. Òun mà ní wọ́n ní ó ní àjọṣepọ̀ tìpátìkùkù pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 14 kan ní agbègbè Ògìjò ní ìjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Ẹni tó fi ọ̀rọ̀ ọ̀hún léde ní alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ lásìkò èyí tó ń fi ọ̀rọ̀ ọ̀hún fún àwọn akọ̀ròyìn lórí ibi tí ìrìn àjò ń gbélé dúró lórí arákùnrin ẹni ọdún 24 náà ló sọ di mímọ̀ wípé ọjọ́ Àlàmísì èyí tó kọjá yìí ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lásìkò èyí tí àwọn ẹbí ọmọdébìnrin ọ̀hún tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún wá sí iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní agbègbè Ògìjò ní ìjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn létí lórí ìwà iṣẹ́ láabi kan èyí tí Gaddafi Bala èyí tó wò. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà tán ni ó ṣẹlẹ̀ ní agbègbè ìfẹsowápọ̀ òtítọ́ lójú CDA ní agbègbè kan tí wọ́n pè ní Ìlara Ògìjò níbi tí wọ́n ti ní Gaddafi hùwà iṣẹ́ ibi náà. Ó wá ní báyìí wọ́n ti mú Gaddafi náà wọ́n ti mú lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó ti wà ní agolo àwọn ọlọ́pàá báyìí fún ìwádìí. Ó ní bí wọ́n bá parí ìwádìí wọn yóò taari rẹ̀ lọ sí ilé ẹjọ́ nígbà tí ilé ẹjọ́ yóò ṣe ìdájọ́ òdodo lórí ìwà iṣẹ́ láabi ọ̀hún èyí tó wù. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti elédè Yorùbá tó jẹ́ obìnrin eyín Ẹniọlá Àjàó òun mà ń ló ti ké gbàjarè bọ́ síta o lẹ́yìn awuyewuye kan èyí tó ṣẹlẹ̀ lórí sinimá rẹ̀ èyí tó ṣe àfihàn nínú gbọ̀ngàn kan ní ìpínlẹ̀ Èkó lópin ọ̀sẹ̀ tó kọjá lásìkò tí sinimá ọ̀hún tí wọ́n ṣe àfihàn rẹ̀ àti ìfilọ́lẹ̀ sinimá náà èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Àjàkájò. Lásìkò ọ̀hún tí wọ́n ní wọn yóò mú àwọn obìnrin èyí tó bá múra dáadáa jùlọ láti fún wọn ní ẹ̀bùn owó ọ̀bítíbitì èyí tí wọ́n ní mílíọ̀nù kan náírà ni onítọ̀hún yóò gbé lọ sílé o. Nínú ibi ìfihàn sinimá náà ni wọ́n ti mú ọkùnrin tí ń ṣe bí obìnrin eyín Idris Okuneye tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky gẹ́gẹ́ bí obìnrin eléyìí tó múra dáadáa jùlọ.
láti ìgbà náà ni wàhálà ti dá sílẹ̀ lágbolé amúlùdùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n lásìkò tí Ẹniọlá Àjàó ń farahàn lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò, ó ní òun ò sí nínú àwọn ènìyàn èyí tó fi orúkọ Bobrisky sílẹ̀ fún obìnrin èyí tó múra jù, àti wípé wọ́n fi Bobrisky ní àmì ẹ̀yẹ kankan, bẹ́ẹ̀ sì ni wọ́n fún ní owó. Ó ní gbogbo ohun tí wọ́n ṣe níbẹ̀ eré sinimá orí ìtàgé lásán ni. Ó wá ké gbàjarè, bẹ́ẹ̀ náà ló rawọ́ ẹ̀bẹ̀ tó sì ń kúnlẹ̀ tòun ti omijé lójú tó ti ń bẹ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti túyáyá kí wọ́n lọ wo sinimá rẹ̀ láwọn ilé ìwòran sinimá gbogbo. Ó ní nítorí wípé òbítíbitì mílíọ̀nù náírà lòun ti ná sórí sinimá ọ̀hún. Ó ní kí wọ́n má ṣe jẹ́ kí ọ̀rọ̀ Bobrisky àti àmì ẹ̀yẹ tí wọ́n fún un kó dínà láti má jáde lọ rèé wo sinimá ọ̀hún, nítorí bí òun ò bá tà lórí sinimá náà á jẹ́ pé òun ti jẹ gbèsè eléyìí tó lè mú òun padà lọ sí oko ìgbàgbé ni o. Ó ní nípa ìdí èyí kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má jẹ́ kóun jẹ gbèsè ilé ìfowópamọ́ òbítíbitì mílíọ̀nù tóun yà láti fi ṣe sinimá ọ̀hún. Ó ní kí àwọn èèyàn dákun dábọ̀ kí wọ́n dáríjì òun o, kí wọ́n fọwọ́ náà àti wípé ọmọdé òun ò ní mú ẹ̀kọ́ jẹ kó mára lọ́wọ́ o. Ó ní kí wọ́n bá òun darapọ̀ mọ́ àwọn olólùfẹ́ òun láti wo sinimá náà kóun lè rí owó tóun yá nílé ìfowópamọ́ fi ya sinimá ọ̀hún dá padà síbi tí òun ti yà. Ó ní ọ̀rọ̀ Bobrisky, ó ní ìtì ọ̀gẹ̀dẹ̀ eléyìí tí ò tó nǹkan àáyàdá tèmi. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lífẹ́lí kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè míì láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.